lórúkọ Kristi ni à ń kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ní oore ọ̀fẹ́ láti gbọ́ wa láti jọ ṣe ìjíròrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ́ yìí. Àdúrà wa ni pé tí a bá ti ń wá ẹ̀yin la ó máa bá, a ò sì ní bá yín lórí àkéte àìsàn, àti àtìlẹ́yìn ẹ ó máa wà ní àlàáfíà. Ní ìrọ̀lẹ́ yìí ní agbára Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, kì í ṣe èmi nìkan ni mo wà níbí. A ní àwọn bàbá wa àtàwọn màmá wa pẹ̀lú mi táwọn dìjọ tukọ̀ ètò yìí. Ní apá ọ̀tún mi mo ti ní bàbá wa, ẹ bá mi kí wọn nílé kẹsì dárúkọ yín. Gbogbo ará ilé, mo kí yín pé a kú ewu oṣù tuntun, àsìkò ọjọ́ mẹ́ta. Àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé o. Àmín. Èmi ni ọmọọba Lawrence Adéwálé. Bàbá ẹ káàbọ̀ sà. Ẹ kúlé. Bí ẹ ti múra sílẹ̀ lọ, ẹ̀mí mọ́ Ọlọ́run yóò lò yín. Àmín. Màmá wa ẹ kú ọjọ́ mẹ́ta. A dúpẹ́ sà. Àwọn bàbá wa ń kọ́. Àlàáfíà. Àwọn aráalé náà fẹ́ gbọ́ ohùn yín, kẹsì bá wa kí wọn kẹsì dárúkọ yín. Èmi ni arábìnrin Tómi, aya Akínbámi. Mo kí gbogbo ilé tí wọ́n ti ń gbọ́ wa, kí àlàáfíà Kristi kó bẹ̀rẹ̀ sí ní jọba nínú ìdílé kọ̀ọ̀kan látòní lọ àti láéláé. Àmín. Orúkọ èmi tí mo jẹ́ atọ́kùn ètò yìí ni Olúwatúnmiṣe Olúwaṣọlá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti máa yiri ọ̀rọ̀ yín wò lóòrèkóòrè. A dúpẹ́ àwọn èyí tí a ti ṣe sẹ́yìn, a dúpẹ́ èyí tí a ń ṣe lọ́wọ́ yìí. Olúwa ẹ gbà ọpẹ́ wa. Àmín. Àbàrà gbogbo a ti ń ṣí ìwé yìí, Olúwa ẹ ṣe pẹ̀lú wa. Àmín. Ẹ fún wa ní ìtumọ̀. Àmín. Ẹ fún wa ní òye. Àmín. A gbàdúrà yìí pé kí ọ̀rọ̀ yín kó rí gbé ní ọkàn gbogbo àwọn tí ó ń gbọ́. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀kọ́ kejì nínú àkòrí ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run ní ayé ìgbàlódé yìí, òun ni à ń yiri wò ní ojú ìwé 4 bí dàósìsì Ifẹ̀ ti ìjọ Anglican ti gbé kalẹ̀. Ẹ̀ka àkòrí ní ìdílé gẹ́gẹ́ bí àwòrán Ọlọ́run. Orí ọ̀rọ̀ tí a fẹ́ ṣe ìjíròrò lé lórí ní àṣálẹ́ yìí, òun ni ètò Ọlọ́run kejì, bàbá gẹ́gẹ́ bí àlùfáà fún ẹbí. Pé àti ẹ̀gbọ́ yìí lásán, ó jẹ́ kí a rí wípé ojúṣe bàbá ni láti jẹ́ àlùfáà nínú ẹbí rẹ̀. Àwọn ibi tí wọ́n ní kí a kà, Genesisi orí 18 ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 19. Màmá wa ẹ bá wa kà. Bàbá wa ẹ bá wa kà Tímótì kìíní orí 3 ẹsẹ̀ 5 ní ṣísẹ̀ntẹ̀lé. Ó yá mà. Genesisi orí 18 bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ 16. Àwọn ọkùnrin náà sì dìde kúrò níbẹ̀, wọ́n kọjú sí ìhà Sódómù. Abrahamu sì bá wọn lọ láti sìn wọ́n dé ọ̀nà. Olúwa sì wí pé, èmi ò pa ohun tí èmi ò ṣe mọ́ fún Abrahamu, nítorí pé Abrahamu yóò sáà di orílẹ̀-èdè ńlá àti alágbára, àti gbogbo orílẹ̀-èdè ayé lẹ́ ó bùkún fún nípasẹ̀ rẹ̀, nítorí tí mo mọ̀ ọ́n pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, kí wọn kí ó lè máa pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Abrahamu wá fún un. Ẹ ṣé àdúpẹ́ mà. Tímótì kìíní orí 3 ẹsẹ̀ 5. Ẹ gbọ́rọ̀ Olúwa. Nítorí ẹni tí kò káwọ́ ilé ara rẹ̀, báwo ni ó ṣe lè mójútó ìjọ Ọlọ́run? Ẹ ṣé àdúpẹ́ sà. Ẹ ṣé àdúpẹ́ mà. Èròǹgbà wa gẹ́gẹ́ bí àfojúsùn ní àṣálẹ́ yìí ní láti jẹ́ kí àwa bàbá, lọ́nà mìíràn àwọn bàbá mọ ojúṣe wọn pé Olúwa ń retí láti ọ̀dọ̀ wa pé kí a jẹ́ ẹni ẹ̀mí láti darí ìdílé, kí a jẹ́ ẹni ẹ̀mí láti darí ìdílé. IFAARA, láìsí àní-àní, gbogbo ìdílé onígbàgbọ́ ni Olúwa ti yan bàbá láti jẹ́ olú àlùfáà fún ẹbí rẹ̀ àti láti darí ẹbí fún ìsìn Olúwa. Nínú Genesisi chaka, a rí i pé Olúwa mọ̀ pé Abrahamu yóò darí àwọn ọmọ rẹ̀ láti rìn ní ọ̀nà Olúwa. Gbogbo ìdílé ni Olúwa ń retí bàbá gẹ́gẹ́ bí adarí tí yóò kọ́ wọn ní ọ̀nà ti Ọlọ́run. Oúnjẹ nìkan kọ́ ni ojúṣe bàbá nínú ẹbí,
bí yóò ṣe mú wọn yẹ fún ọ̀run rere, ara ojúṣe rẹ̀ tó ṣe pàtàkì ni. Èyí yóò lé èṣù àti àwọn ọmọ rẹ̀, àwọn ọmọ ogun rẹ̀ sẹ́yìn kúrò nínú irú ìdílé bẹ́ẹ̀. Nínú ìfáàrà wa yìí, a rí pé a fìdí ẹ̀ múlẹ̀ wípé kì í ṣe pé ká ṣètò oúnjẹ tàbí aṣọ wíwọ̀, ká sanwó iléèwé nìkan ní ojúṣe bàbá. Ojúṣe tó ṣe pàtàkì ni pé bó ṣe máa kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì máa yẹ fún ọ̀run rere. Ipò bàbá gẹ́gẹ́ bí àlùfáà nínú ẹbí kì í ṣe ohun tí a lè bò mọ́lẹ̀ tàbí tí a lè fọwọ́ yẹpẹrẹ mú. Àdúrà ni pé gbogbo àwa bàbá àti màmá tí à ń gbọ́, oore ọ̀fẹ́ láti gbà àti láti fi sínú ìṣe Olúwa yóò fi fún wa. Àmín. A ń lọ sínú ìbéèrè fún ìjíròrò. Ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá wa. Ta ni bàbá tó jẹ́ onígbàgbọ́? Ẹ ṣé atọ́kùn. Bàbá tí ó jẹ́ onígbàgbọ́, òun ni a lè pè ní bàbá tí ó ti gba Olúwa Ọlọ́run, tó ti gbà á gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀. Tí a bá dẹ̀ sọ wípé bàbá jẹ́ onígbàgbọ́, tí a lè pe ìdílé wọn ní ìdílé onígbàgbọ́, ó fi hàn wípé bàbá yẹn ó ti fi ayé rẹ̀ fún Jésù, ó sì ṣetán láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà láti máa fi bọ́ àwọn ọmọ rẹ̀, láti máa kọ́ wọn ní ẹ̀kọ́ láti gbàdúrà. Irú ẹni bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí Tímótì kínní orí 3 ẹsẹ̀ ìkejì sí ìkẹrin bó ṣe sọ fún wa, bàbá tá a pè ní onígbàgbọ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ aláìlẹ́gàn, tí gbogbo àwọn ènìyàn ó rí gẹ́gẹ́ bí aláìlẹ́gàn. Ó gbọ́dọ̀ jẹ́ aláìrékọjá, ó gbọ́dọ̀ jẹ́ oníwà yíyẹ tí yóò jẹ́ àpẹẹrẹ rere fún àwọn ọmọ rẹ̀. Bíbélì tiẹ̀ sọ fún wa nínú ìwé yẹn pé kò gbọ́dọ̀ jẹ́ ọ̀mùtí, kò gbọ́dọ̀ jẹ́ oníjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní bákan náà, ẹni tá a pè ní bàbá onígbàgbọ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣetán láti máa fi ẹ̀kọ́ ìbágbépọ̀, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti gbogbo ohun tó yẹ láti máa fi kọ́ àwọn ọmọ. Ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa lè dúró tiiri ti àwọn ọmọ rẹ̀ nígbàkúgbà tí ìṣòro tàbí ohunkóhun nínú ayé tó bá dìde sí wọn. Ẹ ṣé àdúpẹ́ mà. Bàbá, àfikún? Àfikún tí mo ní ni pé bàbá tó jẹ́ onígbàgbọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ẹ̀mí mímọ́ tàbí tó kún fún ẹ̀mí mímọ́ láti darí ìdílé rẹ̀ ní ìlànà Ọlọ́run. Ẹ ṣé àdúpẹ́ sà, ẹ ṣé àdúpẹ́ mà. Mo tún padà sọ́dọ̀ yín màmá. Wọ́n ní kí ni ó yẹ kí ó jẹ́ ìbáṣepọ̀ bàbá tó jẹ́ onígbàgbọ́ pẹ̀lú Olúwa? Ẹ ṣé atọ́kùn. Bàbá tó jẹ́ onígbàgbọ́, àkọ́kọ́ ni pé ó gbọ́dọ̀ rí ilé rẹ̀ gẹ́gẹ́ bí ilé Ọlọ́run. Nígbà yẹn ni ìbáṣepọ̀ láàrin òun àti Ọlọ́run ni ó dán mọ́rán. So bàbá tó jẹ́ onígbàgbọ́, ìbáṣepọ̀ láàrin òun àti Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ ìbáṣepọ̀ tó dán mọ́rán. Òmíràn ni wípé ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, kó jẹ́ ẹni tó mọ inú Ọlọ́run, kó jẹ́ ẹni tó mọ ìfẹ́ Ọlọ́run, kó jẹ́ ẹni tó mọ ohun tí Ọlọ́run fẹ́. Nígbà yẹn ni yóò tó lè tó àwọn ọmọ rẹ̀ sí ìlànà Ọlọ́run. Bíbélì tiẹ̀ sọ fún wa pé ọ̀rẹ́ mi ni ẹ̀yin ń ṣe tẹ́ ẹ bá ṣe ohunkóhun tí mo pa láṣẹ fún yín. Then ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa bá Ọlọ́run rìn. Ìbáṣepọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ bá Ọlọ́run rìn ní òtítọ́, kí àwọn ènìyàn dẹ̀ máa rí gẹ́gẹ́ bí Kristẹni olótìítọ́, kí wọ́n máa rí òtítọ́ Kristi kan máa rí kà nínú ayé rẹ̀. Ó gbọ́dọ̀ máa fi àpẹẹrẹ rere lélẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn tó bá ń rí wọ́n mọ̀ pé yes, ọmọ Ọlọ́run ni ẹni yìí ṣe. Nítorí pé Bíbélì sọ fún wa wípé àwa fúnra wa ni ìwé tí àwọn ènìyàn ń kà tá a sì ti kọ sí wọn ní ọkàn. Mo gbàgbọ́ pé gbogbo àwọn bàbá tá a wà nílé à ń rí tiwa mú nínú àwọn ìdáhùn tí à ń fún àwọn ìbéèrè yìí. Màá tún béèrè fún àfikún látọ̀dọ̀ yín sà. Ẹ ṣé atọ́kùn. Bí wọ́n ti sọ lórí, àfikún tí mo ní nìyí pé ẹni tó jẹ́ bàbá onígbàgbọ́ nínú ìdílé ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run náà sì gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òun, torí pé lóòrèkóòrè Ọlọ́run á máa bá sọ̀rọ̀, òun náà sì máa bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa ràn wá lọ́wọ́. Bàbá, ìbéèrè kejì. Wọ́n ní ká ṣe àlàyé àwọn ojúṣe ní ti ẹ̀mí èyí tí à ń retí lọ́wọ́ bàbá tó jẹ́ onígbàgbọ́ nínú ilé rẹ̀ pẹ̀lú àpẹẹrẹ láti inú Bíbélì. Ẹ ṣé atọ́kùn. Ojúṣe bàbá nípa ti ẹ̀mí nínú ìdílé, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa léwájú
àdúà lójoojúmọ́, àdúrà alẹ́ ni, àdúrà àárọ̀ ni. Gẹ́gẹ́ bí baba ńlá wa Abrahamu ti fi àpẹẹrẹ rere lélẹ̀ fún ọmọ rẹ̀, bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀dá bíi Noah, òun àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n ń sin Ọlọ́run nígbà tí àwọn èèyàn yòókù ò tiẹ̀ náà ní pé ń bo lọ́lọ́run wà. Ó ní Ọlọ́run bá yín sọ̀rọ̀, ẹ ronúpìwàdà, ẹ yí padà, ẹ máa ṣe tó tọ́. So ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń fi ìlànà àpẹẹrẹ rere kó fi lélẹ̀, kó sì máa mú àwọn ènìyàn rẹ̀, ìdílé rẹ̀, aya àti àwọn ọmọ àtẹbí tí wọ́n bá jọ ń gbé pọ̀. Bẹ́ẹ̀ ni a rí kánú ìwé mímọ́ náà pé Jóòbù nínú ìṣòro kò mà ṣe Ọlọ́run. Ẹni tó jẹ́ bàbá náà nínú ilé kò gbọ́dọ̀ ṣe Ọlọ́run. Bí ìṣòro bá dé, a dúró pé Ọlọ́run ń ṣe kí ni, ó wà ń bẹ̀, yóò sì gba òun. Ẹ ṣé àdúpẹ́ sà. Màmá wa, ẹ ṣe ṣe àdá àfikún látọ̀dọ̀ yín mà? àfikún kékeré kan ni màá fi kún. Màá lo Jósẹ́fù, bàbá Jésù, tí a fẹ́ Màríà àwọn dá fún. À ń rí wípé ó ṣetán láti dáàbò bò. Bàbá tó jẹ́ onígbàgbọ́, ó gbọ́dọ̀ lè dáàbò bo gbogbo ìdílé ẹ̀ àti aya àti ọmọ. Nígbà tí Màríà tó ṣì wà nínú oyún tí ò tiẹ̀ tí ì bí Jésù, à ń rí bí Jósẹ́fù bó ṣe ń gbé wọn láti ibìkan lọ síbìkan nítorí awuyewuye tó wà láàrin ìlú. Ó dáàbò bò wọ́n. Yàtọ̀ fún yẹn, Jósẹ́fù tó jẹ́ bàbá Jésù, ó tún máa ń kó àwọn ìdílé ẹ̀, á kó wọn lọ síwájú Ọlọ́run, á kó wọn lọ sínú sínágọ́gù láti lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Pẹ̀lú gbogbo eléyìí, àwa tí a jẹ́ bàbá nínú ìdílé, a gbọ́dọ̀ fi àpẹẹrẹ rere lélẹ̀ nínú àwọn ìdílé wa fún àwọn ẹbí wa. Ẹ ṣé àdúpẹ́ mà. Ẹ̀yin bàbá tí ẹ̀ ń gbọ́ wa nílé, ọjọ́ wo lẹ ti kó ọmọ àti aya lẹ́yìn fún ẹ̀kọ́ bíbélì láàrin ọ̀sẹ̀, ìpàdé àdúrà? Ṣé ẹ̀yin lẹ ń tọ́nà àdúrà, ẹ̀yin lẹ ń ṣíwájú nílé? Irú ààbò wo lẹ ń pèsè? Gbogbo wa la ti rí nǹkan kan tàbí ẹ̀kọ́ mìíràn kọ́ nínú ìdáhùn sí ìbéèrè yìí. Àdúrà wa ni wípé ibi tó bá yẹ ká ṣe àtúnṣe, Olúwa yóò ràn wá lọ́wọ́ láti ṣe àtúnṣe. À ń lọ sí ìbéèrè kẹta. Kí ni ìdí tí àwọn ìdílé kan fi jẹ́ ibùdó ogun ní àkókò yìí? Màmá wa. Ẹ ṣé sà. Ìdílé tí ò bá ti mọ Jésù ní Olúwa àti Olùgbàlà, ohunkóhun tó wù kí wọ́n lè ní tàbí kí wọ́n lè jẹ́, ibùdó ogun ni, nítorí pé wọ́n wà nínú ewu ìfiṣeré Sátánì. Mo fẹ́ sọ wípé àwọn ìdílé púpọ̀ ni wọ́n wà nínú ogun lónìí. Even àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdílé tí wọ́n lọ sí church tí wọ́n jẹ́ olùjọsìn, ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà nínú ogun, nítorí pé number one, ìmọ́lẹ̀ Kristi kò sí nínú ìdílé wọn, nítorí pé wọn ò fi àwọn ọmọ wọn ò fi mọ̀nà Ọlọ́run, kò sí iná àdúrà kò máa jó níbẹ̀. Èkejì ni wípé ìdílé tí bàbá tó jẹ́ bàbá nínú ilé tí kì í bá ti fi ohun tí wọ́n nílò, oúnjẹ, aṣọ, oríṣiríṣi tí wọ́n nílò nínú ilé, tí ò bá ti káràmásìkí láti máa fi sílẹ̀, ibùdó ogun ni. Bákan náà, bàbá tí ò bá ti ṣe tán láti fẹ̀yìn pọ́n àwọn ọmọ ẹ̀ nígbà tí wọ́n nílò ìrànlọ́wọ́, láti ṣe ìrànlọ́wọ́ yẹn fún wọn kí wọ́n ó lè débi tẹ́rù ò ti ní bà wọ́n, ọjọ́ iwájú irú bàbá bẹ́ẹ̀ àti inú ìdílé yẹn gan, ibùdó ogun ni. Bàbá tí ò bá ti lè dáríjì, èèyàn ò lè wà nínú ìdílé kí aya ó má ṣẹ̀, kí ọmọ ó má ṣẹ̀. Bàbá tí ò bá ti lè dáríjì, kó sì gbàgbé pátápátá, kó mójú kúrò ńbẹ̀, irú ìdílé bẹ́ẹ̀ kì í sí ayọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bàbá ni wọn kì í ṣe ojúṣe wọn. Ọ̀pọ̀lọpọ̀ ojúṣe bàbá tí a máa ń gbọ́ lórí rédíò nínú ìdílé tá a máa ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ bàbá ni ò kì í ṣe. Bàbá tí ò bá dẹ̀ ti ṣe ojúṣe ẹ̀, ó fi hàn dájúdájú wípé ibùdó ogun ò ní inú irú ilé bẹ́ẹ̀. Bàbá tí ò bá ti lè kó ahọ́n rẹ̀ níjàánu, tó jẹ́ pé gbogbo ìgbà ẹlòmíì èpè, ọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ burúkú, àwọn ọ̀rọ̀ tó máa mú kí àwọn ọmọ gan àti ìyàwó àti gbogbo wọn kí wọ́n máa bínú. Ọmọ mi á bínú kúrò lé, kò ní wálé mọ́ nítorí ọ̀rọ̀ tí àwọn òbí ẹ̀ ti sọ. Bàbá tí ò bá ti lè kó ẹnu ẹ̀ ní ìjánu, ẹrú àwọn bàbá bẹ́ẹ̀ ó ti ń dáná ogun sínú ayé ẹ̀. Ẹ ṣé. Bàbá wa, mo gbàgbọ́ pé ẹ̀rí àfikún kan tàbí méjì láti fi. Bẹ́ẹ̀ni, ẹ ṣé atọ́kùn. Ní ṣókí, ìdílé tí wọn ò bá ti rìn nínú ìmọ́lẹ̀ Jésù,
ó di dandan kí èṣù kó máa bẹ̀ wọ́n wò. máa ṣàkóso bẹ́ẹ̀. Ìdílé tí ò bá ti ń gbé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ Bíbélì, kán máa yẹ̀ wò, kí ẹ̀mí Ọlọ́run máa bá wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó wà nínú Bíbélì lóòrèkóòrè. Nígbà tí ìdánwò bá dé, kó má di pé omi ayé àgbè wọn lọ. Ẹ ṣé àdúpẹ́ sà. Ẹ̀yin bàbá àti màmá tẹ́ ń gbọ́ wa nílé, mo fẹ́ tì í síwájú wa. Bẹ́ ṣe ń gbọ́ wa yìí, àwọn ọmọ tó wà nínú ilé pẹ̀lú yín, ṣé wọ́n wà pẹ̀lú yín? Níbo ni wọ́n wà? Mi ò sọ àwọn tó ti fẹ́ ọkọ tó ti dá láya tí wọ́n ti lọ o. Mi ò sọ àwọn tó wà ní ilé ìwé gíga tí wọ́n sì lé. Eléyìí tó wà nínú ilé pẹ̀lú yín, ṣé ó jókòó pẹ̀lú yín? Ṣé bàbá jókòó ń gbọ́? Bàbá tó ń gbọ́, níbo ni aya àti àwọn ọmọ wà? Ara ojúṣe wa nìyí. Lórúkọ Kristi, bá ti ń mọ àwọn nǹkan wọ̀nyí lónìí, oore ọ̀fẹ́ láti fi súnṣe Olúwa yóò fi fún wa. Àmín. Ilé yòówù tí bàbá ò bá ti mọ ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí àlùfáà, tí kò ṣe ojúṣe gẹ́gẹ́ bí àlùfáà, ilé náà ti di ibùdó ogun. Ìbéèrè tó parí ni ìbéèrè 4. Ìbéèrè náà sọ wípé kí ni àwọn àǹfààní tí à ń rí nínú ẹbí tí bàbá ti ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí àlùfáà? Ẹ ṣe àtọkùn. Ilé tí Jésù bá ń gbé, ilé ayọ̀ ni. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni níbi tí bàbá bá ti ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí àlùfáà, Olúwa ló máa ń jẹ́ alákòóso ń bẹ̀. Níbi tọ́lọ́run bá ti ń jẹ́ alákòóso, àlàáfíà á jọba ń bẹ̀, ìfọ̀kànbalẹ̀ á jọba ń bẹ̀, ẹ̀mí mímọ́ á máa tọ́ wọn sọ́nà. Paríparí ẹ̀, kò sí ìṣòro tó léwu tó wù ó lè dé. Jésù ó di dandan kí wọ́n borí ẹ̀ nígbà tán bá ti jọ gbàdúrà sí Ọlọ́run. Àníkẹyìn wọn á bá Jésù jọba. Àdúrà wa sì nìyẹn. Ẹ ṣé àdúpẹ́ sà. Màmá wa, àfikún sí ìbéèrè àfikún kékeré tí màá fi kún ni wípé ìdílé tí ó bá ti ń bá Jésù rìn, tí Jésù jẹ́ ń jọba ń bẹ̀, ó fi hàn pé a ti kọ́ ilé náà sórí àpáta, ìjì ayé kankan kò lè gbé wọn lọ. Èkejì ni wípé ọjọ́ iwájú tó dára ó wà fún ìdílé yẹn, ó wà fún bàbá nínú ìdílé yẹn, ó wà fún ìyá nínú ìdílé yẹn, ó tún wà fún àwọn ọmọ. Ní paríparí ẹ̀, ọkàn bàbá yẹn yóò balẹ̀ tí ò bá tiẹ̀ sí ń lé, tàbí táwọn ọmọ ẹ̀ ò sí ń lé, ibikíbi tí wọ́n bá wà, ọkàn ẹ̀ á balẹ̀ wípé wọ́n ń ṣe dáadáa níbi tí wọ́n wà. Ẹ ṣé. Ẹ ṣé àdúpẹ́ mà. Ẹ ṣé àdúpẹ́ sà. Àfikún láti ọ̀dọ̀ mi, ara ohun tó máa jẹ́ àǹfààní àkọ́kọ́ ni wípé Ọlọ́run ni ó máa jẹ́ orí ilé yẹn, tí bàbá ń gba ìtọ́ni àti ìdarí láti ọ̀dọ̀ rẹ̀. Àlàáfíà yóò sì jọba dáradára. Gẹ́gẹ́ bí àwọn màmá àti bàbá ṣe sọ, irú ìdílé bẹ́ẹ̀ máa jẹ́ àwòkọ́ṣe rere, àpẹẹrẹ rere fún àwọn aládùúgbò àti àwọn ìdílé tó kù. Mo fẹ́ béèrè lọ́wọ́ àwa tí a wà nílé, ǹjẹ́ ìdílé wa a jẹ́ àpẹẹrẹ rere fún àwọn ìdílé tó kù? Ǹjẹ́ Ọlọ́run ni orí ìdílé wa? Ǹjẹ́ bàbá mọ ojúṣe? Ǹjẹ́ bàbá ń ṣe ojúṣe rẹ̀? Ipa wo ni ẹ̀yin màmá wa ń kó nínú ayé àwọn bàbá wa tí wọ́n mọ ojúṣe wọn? Ẹ̀yin lọ pàdé Bíbélì, ẹ̀yin lọ pàdé àdúrà. Nígbà tí a bá fẹ́ gbàdúrà lálẹ́ nígbà mìíràn pàápàá, bàbá ò ní tí ìwọlé, bàbá ò ní tí, ipa wo lẹ̀ ń kó? Oore ọ̀fẹ́ láti ṣe èyí tó tọ́ ní ti àwọn wọ̀nyí, Olúwa yóò fi fún wa. Àmín. Kó tó di pé a lọ sínú ọ̀rọ̀ ìparí, mo ti béèrè lọ́wọ́ àtàwà lè ọmọ tá a kọ́ tá a tọ́ náà lọ́lọ́run tí kò gbọ́ tí kò gbà, kí ni ó máa ṣẹlẹ̀ sírú ọmọ bẹ́ẹ̀? Mo gbàgbọ́ pé ẹ̀ ń dá mi lóhùn. Tá a bá rí ìbéèrè yòówù tí ó ń ta porogan lọ́kàn yín ní ti ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìtàṣe lónìí tàbí ní ti ọ̀rọ̀ Ọlọ́run, ẹ lè tẹ̀ sínú ẹ̀rọ fóònù àtẹ̀jíṣẹ́ yìí 0814-719-4733. Mo pè lẹ́ẹ̀kan sí 0814-719-4733. Mo padà sí di ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan, èmi tí mo béèrè náà máa dá yín lóhùn. Irú ọmọ bẹ́ẹ̀ kò ní wúlò fára rẹ̀, kò ní wúlò fún ìlú, kò ní wúlò fún ẹbí. Àdúrà wa ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ pé a ó tọ́ àwọn ọmọ wa láti òkè wá, àlàáfíà àwọn ọmọ wa yóò pọ̀ sí,
gbogbo àwa tá a ṣe ń tọ́ àwọn ọmọ Ọlọ́run fúnra rẹ̀ yóò bá wa tọ́ wọn. àmín. lórí àwọn ọmọ wa ọkàn wa balẹ̀. àmín. àlàáfíà wa yóò pọ̀ sí i. àmín. bàbá wa máa fẹ́ kẹ́ bá wa ka ìparí. Bàbá onígbàgbọ́ ni a pè láti jẹ́ olóòótọ́ nínú gbogbo ìwà rẹ̀ gẹ́gẹ́ bí Abrahamu ti jẹ́. A pè wọ́n láti darí gbogbo ìsìn ìdílé, àdúrà ojoojúmọ́, ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì, ṣíṣe ohun gbogbo ní ti ìlànà Jésù. Ju gbogbo rẹ̀, wọ́n ní láti gbé ìgbé ayé àpẹẹrẹ fún ẹbí àti ọ̀rẹ́ níbi tí èyí bí a ti rí bẹ́ẹ̀ a ó gbé Jésù ga. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. àmín. ẹ ṣé àdúpẹ́ sà. òun ni a tún gbọ́ dáadáa lẹ́ẹ̀kan sí yẹn nínú ọ̀rọ̀ ìparí àárí àwọn ojúṣe gẹ́gẹ́ bí a ti tẹnumọ́ tẹ́lẹ̀ tó tún jẹyọ níbẹ̀. ẹ̀yin màmá wa ẹ má dá àwọn bàbá nìkan dá o, ẹ má sọ pé ẹ̀yin ti mọ ọ̀nà, ẹ jẹ́ káwọn náà mọ ọ̀nà pẹ̀lú ìrẹ̀lẹ̀. ẹ jẹ́ kí wọ́n mọ ojúṣe wọn, ẹ ràn wọ́n lọ́wọ́ láti lè ṣe ojúṣe wọn. ká tó ka ohun tí a kọ síbi fún ìrònú, màmá mi rò bóyá ó ṣeé ṣe kẹ́ ní àwọn kankan tí ẹ sì fẹ́ bá àwọn aráalé sọ nípa ẹ̀kọ́ Bíbélì tá a ṣe lónìí. ẹ ṣe atọ́kùn fún àwa tá a wà nílé, pàápàá jùlọ fún àwa bàbá. Mo rọ̀ wá láti jí gìrì lákòókò yìí sí ètò ìdílé wa, pàápàá láti mú àwọn ọmọ wa lọ síwájú Ọlọ́run, láti jẹ́ kí wọn ó dá Ọlọ́run mọ̀. Gẹ́gẹ́ bí bàbá wa ṣe wá sọ, mo wá fẹ́ rọ gbogbo àwọn obìnrin pátápátá, àwa ìyá nínú ilé, ẹ jẹ́ ká ran àwọn bàbá lọ́wọ́ láti mú kí iṣẹ́ ìhìnrere nínú ìdílé wa kó lè gbilẹ̀. Nítorí pé ilé wa, nígbà tí wọ́n bá ti pe bàbá ní àlùfáà, ó fi hàn pé ilé wa ó jẹ́ ilé Ọlọ́run. Nítorí náà ilé wa tá a wà yẹn, ẹ jẹ́ ká ran àwọn bàbá lọ́wọ́ láti tó àwọn ọmọ sí ọ̀nà Ọlọ́run. Nígbà tí bàbá bá sọ pé ẹ já lọ, ẹ mọ́ sọ fáwọn ọmọ pé kò rí bẹ́ẹ̀. Tí bàbá ò bá dẹ̀ tí ì múra tán láti sin Ọlọ́run bó ṣe tó àti bó ti yẹ, àwa ìyá tá a mojú Ọlọ́run, ẹ jẹ́ ká gbàdúrà ká sì mú àwọn bàbá náà ká ràn wọ́n lọ́wọ́ láti mọ ojú Ọlọ́run. Mo wá padà sórí àwọn bàbá, ẹ jẹ́ kí á fẹ́ àwọn aya wa. Nínú ìdílé tí bàbá àti ìyá tí ò bá ti sí ìfẹ́ láàrin wọn, ìgbàgbọ́ nínú ìdílé yẹn kì í fẹsẹ̀ múlẹ̀. Nínú ìdílé tí bàbá àti ìyá tí wọ́n bá ti ní ìtàpóró gan, àwọn ọmọ tó wà níbẹ̀ wọn kì í gbé ní àlàáfíà. Nítorí náà kí ìdílé wa kó lè jẹ́ ìdílé aláyọ̀, kó lè jẹ́ ìdílé onígbàgbọ́, kí bàbá kó lè jẹ́ àlùfáà Ọlọ́run ní tòótọ́, ẹ jẹ́ kí àwa ìyá àti bàbá ká rántí ìfẹ́ àárọ̀, ká rántí ẹ̀jẹ́ tá a jẹ́ nípa ìgbéyàwó wa, ká sì bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀jẹ́ náà lò. Mo gbàdúrà wípé kí Ọlọ́run àlàáfíà, Ọlọ́run tó ṣètò ìdílé, kó jọba nínú ìdílé wa, kó sì máa bá wa gbé láéláé. àmín. bàbá wa, àmọ̀ràn tàbí ọ̀rọ̀ ìyànjú lórí ẹ̀kọ́ Bíbélì tá a ṣe lónìí fún àwọn bàbá. Ó dára, bàbá lẹ́yìn náà. Olúwa ṣeun. àdúpẹ́. Orí nǹkan méjì ni mo fẹ́ sọ̀rọ̀ lé. Èkíní ni pé àti bàbá àti ìyá àtọmọ àtẹbí àtará, kí gbogbo wa ká ṣera wa ní ọmọ ìmọ́lẹ̀ Kristi. Tá bá lọ ka ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 9 títí 20, ó ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ó ti sọ ojúṣe ìyàwó sí ọkọ àtojúṣe ọkọ sí ìyàwó àti tàwọn ọmọ náà, kí gbogbo wa ká jẹ́ ọmọ ìmọ́lẹ̀. Èkejì, ó ní ìfẹ́. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe ṣàpèjúwe ẹ̀ tó ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní lẹ́tà kínní Paul sáwọn ará Kọ́ríńtì orí 13 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 4 títí dé 8 palaba àkọ́kọ́. Ó sọ lẹ́kùnrẹ́rẹ́ ohun bíi 7 tí ìfẹ́ gbọ́dọ̀ ṣe àti 7 míì tí ìfẹ́ ò gbọ́dọ̀ ní. Tí ìdílé kan bá ti lè mú àwọn nǹkan wọ̀nyí lò, wọ́n ti wà fún ti Ọlọ́run. ẹ ṣé, yóò dára fún wa. ẹ ṣé, àdúpẹ́ sà. Thank you. Òfin gbogbo ọ̀rọ̀ náà ni wípé kí a bẹ̀rù Ọlọ́run, kí a pa òfin rẹ̀ mọ́. Ẹ̀yin bàbá, ẹ ká pinnu lọ́kàn wa wípé ohun tí kò bá sí nínú Bíbélì a ò ní ṣe.
gbogbo ohun tó bá wà ń bẹ̀ la ó máa fi sínú ìṣe. Nígbà tá a bá sì ń ṣe yìí, ó máa ràn wá lọ́wọ́ láti lè kún ojú òṣùwọ̀n nípa ṣíṣe ojúṣe wa gẹ́gẹ́ bí àlùfáà fún ẹbí oníkàlùkù wa. Oore ọ̀fẹ́ yìí Olúwa yóò fi fún wa. Àmín. Màá fẹ́ kí gbogbo akádìjọ ka fún ìrònú ó yá o. Ìgbàgbọ́ ìdílé yóò farahàn nípa ìgbàgbọ́ àti òtítọ́ bàbá tí ó jẹ́ olórí ẹbí. Nítorí ìdí èyí, kí gbogbo bàbá jí gìrì sí ojúṣe ti ẹ̀mí tí a pè wọ́n sí. Ẹsẹ̀ àkọ́sórí wa òun ni orin Dáfídì. Orin Dáfídì orí 140 ẹsẹ̀ ìkíní àti ìkejì. Ẹ ká dìjọ kà á o. Kíyèsí ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye ní orí tí ó sàn dé irùngbọ̀n, àní irùngbọ̀n Árónì tí ó sì sàn sí etí aṣọ rẹ̀. Àdúrà wa ni pé ilé kọ̀ọ̀kan a ó máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀ àti àlàáfíà. Ẹ jẹ́ kí a gba àdúrà. Bàbá wa gbé yín ga yín lógo fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa lọ́jọ́ òní. Ọlọ́run gba ọpẹ́ wa. Àmín. Ọ̀rọ̀ yín ti jáde, ẹ̀yin lọ́lọ́run ọ̀rọ̀ náà ẹ jẹ́ kó so èso rere. Àmín. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí mo gbàdúrà lórúkọ Jésù, àwa tá à ń sọ àti gbogbo ọkàn tó ń gbọ́ kó má ṣe takò wá ní ọjọ́ ìdájọ́. Àmín. Ìjọba ọ̀run lèrè onígbàgbọ́, abẹ̀yìn Ọlọ́run, oore ọ̀fẹ́ tí ẹ̀yin Ọlọ́run ó fi máa dunnú sí wa, ẹ fún wa ṣe. Àmín. Ká fi ìjọba yín ká fi ṣèrè jẹ. Àmín. Gbọ́ àdúrà náà, Jésù Olúwa wa. Àmín.